Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi orí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n kó ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Ìtàn ilẹ̀ Yorùbá according to Ifá, nǹkan tí Ifá sọ nípa ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀. Ẹ bá mi pe Ọọ̀ni of Ifẹ̀, ẹ bá mi pe Aláàfin Ọ̀yọ́, ẹ bá mi pe gbogbo àwọn ládé ti ilẹ̀ ti Yorùbá, ẹ bá mi pe gbogbo àwọn ògbóni àti àwọn awo kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀. According to Ifá ní ilẹ̀ Yorùbá, èṣù láàlú ògiri òkò, abániwọ̀n ọ̀bá òrìdá, ìkan lára àwọn irúnmọlẹ̀ wá nílẹ̀ Yorùbá ni. Ọ̀ṣun, Ọya, òòṣàbejì, Ṣàngó, Eégún, àwọn òòṣà bẹ́ẹ̀ igba irúnmọlẹ̀ la ní ilẹ̀ Kútù Òjíire ní ilẹ̀ Yorùbá. Yorùbá náà tá à ń jẹ́ Yorùbá kọ́ là ń jẹ́, àwọn Haúsá àwọn Fúlàní ló sọ wá ní Yorùbá. Yárìbá ló di ìkọ̀kan ló bí ìkọ̀kan. Ẹ rí kó tó kan àwọn ọba méjì tó ń jà yẹn, ìtàn ilẹ̀ Yorùbá gùn gan. Ẹ rí nínú èdè Yorùbá àwọn àyálò èdè kan wà ní ilẹ̀ Yorùbá tí à ń lò tó dẹ̀ pé kò kí ń ṣe èdè wa. Nǹkan tó bí èdè wa, tó bí èdè abínibí èdè Kútù Òjíire tá à ń sọ yìí, Ifá ni. Kútù Òjíire wọ́n ní pé tí ẹ bá lọ wo oríkì ilẹ̀ Yorùbá, nǹkan tó ṣe máa ń kì wá ní ibi ojúmọ́ ti gbé mọ́ wáyé ní Ilé Ifẹ̀ ni pé gbogbo àwọn igba irúnmọlẹ̀ wa tí a ní ilẹ̀ Kútù Òjíire, Ilé Ifẹ̀ ló wà. Igba irúnmọlẹ̀ wa, Ọọ̀ni priest, Ọọ̀ni ni wọ́n ṣojú gbogbo àwọn òòṣà wa pátá. A wá lọ fi Ọ̀yọ́, a lọ fi ṣe battlefield wa torí pé àwọn bìtìkó yìí, àwọn Árábù gba àwọn kírè, wọ́n ti ń bá wa jà tipẹ́. Mo ń sọ ní prophet pé nínú pé Ọ̀yọ́ empire àti Ifẹ̀ kò yẹ kẹ́ máa jà. Máàṣì tẹ́ ń gba ilẹ̀ Yorùbá á ti wà tipẹ́. Ọ̀rúnmìlà, Oòduà, Ọlọ́fin, gbogbo wọn wọ́n lu ayé rí. Ní ìgbà tí ìtàn gorí ìtàn ló pa ìtàn kan jẹ. Wọ́n ní pé bí ọmọdé ò bá bá tán máa bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn. Gbogbo àwọn tí mò ń sọ gba àwọn irúnmọlẹ̀ wa, wọ́n ṣe dáúlà nílé ayé tó fi agbára wọn tó bímọ tó fẹ́ ìyàwó. Torí ẹ rí àwọn bàbá wa ní ológun, àwọn ọdẹ ni wọ́n, àwọn ni farmer, hunter. Àwọn máa ń bá iwin. It's not a superstition. Tẹ́ bá lọ wá ìtàn, ṣe rí nígbà tí Elédùmarè dá ilé ayé according to Ifá story, ilé ayé rí wújúwújú, kò sẹ́ni tó lè gbé ilé ayé according to Ifá story. So kí ló ń kọ Ọ̀rúnmìlà ní ṣá. Ẹ rí Ifá tẹ̀ ń wò yẹn, Ifá ohun Elédùmarè ní Ifá. Nígbà tí aré wújúwújú tí àwọn àjẹ́ Ifá mọ àjẹ́, Ifá mọ oṣó, Ifá mọ lẹ́bọ lóògùn. Tó bá kí Ifá lọ tó kí Ifá bọ̀, ó máa ní pé abánisọ̀rọ̀ bí iye kẹni, àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe. Gẹ́gẹ́ bí tẹkinọ́lọ́jì àwọn bàbá wa ní ayé ìwáṣẹ̀, tí wọ́n bá bí ọmọ sílé ayé, ó máa lọ wo àkọsẹ̀dá ayé ọmọ yẹn, kí lọmọ yẹn máa dà, kí ló yẹ kọ́mọ yẹn jìnnà sí. Ò nígbà tí ẹ̀sìn dé lọ gba kíní yẹn kó lọ́wọ́ pé kò dáa, wípé wọ́n lọ ń wo àkọsẹ̀dá ayé ọmọ. Àwọn bàbá wa ti ya máàpù ní ayé lẹ̀ fún wa kí wọ́n tó kúrò, because gbogbo èmi làwọn òfò, àdánù, èpè, gbogbo àwọn wọ́n wà, èṣù wà ní ilẹ̀ Yorùbá lóòótọ́ tó ń bọ èṣù. Ọlọ́run, èṣù náà gbé ayé rí bí spirit, bí èèyàn báyìí, àwọn irúnmọlẹ̀ wa. Fẹ́ pé gbogbo ọmọ tí ẹ bá mọ agbára tí Ọlọ́run fún wa ní ilẹ̀ Kútù Òjíire tí à ń pè ní ilẹ̀ Yorùbá, nítorí pé tẹ̀mbẹ̀lẹ̀kù àti ọ̀tẹ̀, mo fẹ́ fọlá jiyàn, mo fẹ́ lo agbára, mo fẹ́ lo ipò. Àwọn ọmọ kan náà tún wà, ẹ rí ní ilẹ̀ Yorùbá, àwọn ẹnìkan wà tó ṣe àgbà gbogbo nǹkan, òun ni awo. According to Ifá, ẹ máa gbọ́ mi o, wọ́n ní pé àwọn obìnrin mẹ́ta kan wà. Àwọn obìnrin mẹ́ta yẹn, ọkọ wọn máa ń fìyà jẹ wọ́n.
bọ́kọ wọn ṣe ń fìyà jẹ wọ́n yẹn wọ́n wá lọ sí etí odò Òṣòròǹgà. Etí odò Òṣòròǹgà lọ́wọ́ ti lọ pọn omi, wọ́n wá ń sunkún oníkálukú ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ bí ọkọ ẹ̀ ṣe ń fìyà jẹ wọ́n wá lọ níbẹ̀ kọ́ lọ bá èṣù láàlú ògiri òkò. Oríta nílé èṣù ò níyàwó ńlé. Wọ́n wá lọ sunkún lọ bá èṣù wá mú wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sọ́dọ̀ Elédùmarè. Wọ́n ní pé Elédùmarè wá fún wọn ní dúdú, pupa àti funfun wípé kó máa tọ́lá ní ọjọ́ méje gbogbo nǹkan tó bá ń bọ́kọ wọn sọ ló wọn máa gbọ́. Nígbà tó wá délé ayé padà, gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó wá padà, ó wá lọ tọ́jú kinní yẹn sí etí odò Òṣòròǹgà, wọn lè mú délé. Dúdú ìyẹn ńlá tiẹ̀ bóyá bíi mo ò mọ according to ẹ̀ má bínú o kí n má lọ sọ story tí mi mọ̀ but according to bí kó dà pé dúdú yẹn ló ńlá tiẹ̀ bíi ẹ̀5 lọ́sẹ̀, pupa náà ńlá tiẹ̀ bíi ẹ̀3 lọ́sẹ̀. Èyí tí funfun nìkan ni ó gbọ́ ìkìlọ̀ according to funfun nìkan ló gbọ́ ìkìlọ̀ but nínú mẹ́tẹ̀ẹ̀ta náà àti funfun àti pupa àti dúdú mẹ́tẹ̀ẹ̀ta dára wọn mọ̀ torí agbára kan ni mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ní pé àjẹ́ ò ní gbójú títí kó kọ́ ọmọ babaláwo jẹ́ Ọlọ́run torí ó ní awo tọ́jọ́ ṣe, ó ní awo bí tọ́jọ́ ṣe. Adé tí àwọn ọba wa ládéládé tí wọ́n ń dé sórí yìí nígbà tí wọ́n wọ ìpèbí wọ́n ṣe àdéhùn, wọ́n múlẹ̀, wọ́n búra níwájú àwọn ẹ̀rí. Tí ẹ bá lọ wá ìtàn, ẹ má jẹ́ kí àwọn ará àta wá sọ ìtàn wa fún wa. Ifá sọ ìtàn wa, Ifá ó sọ ìtàn wa ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run tí babaláwo bá kífá síwájú, ẹ máa wí pé nǹkan tó ń kì inú Ifá tí ẹni tó wà l'Ógbómọ̀ṣọ́ tó bá mọ Ifá tó bá ní kó kí Òjì Ogbè, bí babaláwo tó kí Èjì Ogbè ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló ṣe máa kí Òjì Ogbè ní Ọ̀ṣun, bẹ́ẹ̀ ló ṣe máa kí Òjì Ogbè ní Ògbómọ̀ṣọ́. Ifá kan náà ló sì jọ ń kì í. Nítorí pé wọ́n ní nígbà tí Ọ̀rúnmìlà wà láyé kò síbi tí Ọ̀rúnmìlà ò ṣáwo lọ. Ẹ jọ̀ọ́ mo tiẹ̀ mọ̀ ọ̀rọ̀ yẹn máa gùn gan. Àti ọba méjì tó ń jà yìí, gbogbo yín ìjà tẹ́ ń jà yìí ìkọ̀kan ló bí adé ẹ̀yin méjèèjì. Ìmùlẹ̀ wà láàrin yín o. Ẹ má da ìmùlẹ̀ òtẹ́yẹ, ẹ má lọ jábọ̀ fún àwọn alálẹ̀. Ẹ má lọ jábọ̀ fún àwọn alálẹ̀. Ibi tí mistake ti wà according to ibi tí mistake ti wà ni pé ṣe mọ̀ pé babaláwo kan máa jí lówùúrọ̀ lọ́jọ́ kan tó máa dífá tí Ifá máa ní pé kó ṣáwo lọ sí ìlú mi, kó ṣáwo lọ sí ìlú mi, kó ṣáwo lọ sí ìlú mi. Gbogbo ibi tó ṣáwo lọ yẹn tí àwọn yẹn bá máa gbọ́ bí Ọ̀rúnmìlà ṣe kọ́ wọn nífá, èdè ẹnu wọn ló máa fi máa kí Ifá. Ifá wà ní Brazil, ó wà ní Mexico, ó wà ní Ghana. Ifá kan náà, Èjì Ogbè kan náà lẹ́jọ́ ń dà. Tóònù ẹnu ẹ lẹ máa fi kí Èjì Ogbè bọ̀ kò wá síbẹ̀ ṣe wá lè kí wọ́n tó o. Tí ẹ bá máa wá dárúkọ àwọn alálẹ̀ wa, orúkọ wọn lẹ máa dá. Ṣé mo ṣá tí wọ́n máa dárúkọ Ọ̀ṣun, ẹ kàn lè pé Ọ̀ṣun náà lẹ ṣì ń pè. Tí wọ́n máa dárúkọ Ọbàtálá, ó bá ṣe wọn kó pè Ọbàtálá lẹ ṣì ń pè. Tí wọ́n máa dárúkọ Ọ̀rúnmìlà lẹ ṣì ń pè. Gbogbo àwọn òrìṣà yẹn tí bá máa dárúkọ wọn ní tònù èdè ìlú yín. But nítorí pé ilẹ̀ Kúùtù Òjíire nígbà tá a fọwọ́sowọ́pọ̀ tí ogun yẹn pọ̀ gan, jagunjagun làwọn bàbá wa lọ ká history àwọn bàbá wa jagun gan láti protect gbogbo wa. Wọ́n fẹ́ protect wa. I said this Western education and religion, it was not introduced to us peacefully. Ọlọ́run, it was introduced to us manipulation. Mo mọ bí ṣe máa sọ òyìnbó yẹn. Yes, o lè ní pé torí pé òun ṣe ẹ̀sìn Islam, torí pé òun ṣe ẹ̀sìn Christian, torí pé òun bọ̀fá, tí o ò nílò lọ check àwọn ancestors ẹ pé ya kí ló ń ṣe tí ò dáa, ibo mo ti wá, ibo lórísun mi, kí ló ń ṣe bẹ́ẹ̀, má lọ lé mọ́, àwọn àjẹ́ máa pa ẹ́, kí ló dé tó fẹ́ pa ẹ́. Odò tó bá gbàgbé orísun ó ṣe tán àti gbẹ. Ọmọdé tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ẹ má gbàgbé ṣàṣà àti ṣe yín. Báwo lè ṣe ẹni pé ẹ̀rí àwọn èèyàn ó wá kọ́ wa ní religion, okay?
We have accepted religion. You told us ashhadu an la ilaha illallah wa anna la sharika lahu ashhadu anna muhammadan rasulullah. Okay, accepted. And Jesus is the way. Jesus is the only way to Baba God. At you accept. And you know, okay, that is accept. But what about the integrity, the omoluabi in you? Why can't you go and check your DNA? We have our own DNA. Ibìkan láti wá, ibìkan láti ṣẹ̀ wá. Wọ́n sọ ìtàn Ògún, wọ́n sọ ìtàn Ṣàngó, wọ́n sọ ìtàn Ọya, Òrìṣàbèjì, Ṣọ̀pọ̀nná, Ọbọ̀olúayé, Ọbàtálá, Ògún, Ògún onírè, Ògún náà tún pín lóríṣiríṣi, but because superstition. Ṣé rí a ti ń lò gan, but Ọlọ́run tí mo sọ pé àwọn alálẹ̀ ọ ti ṣetán láti gba ilẹ̀ wọn padà. Ẹ mọ̀ wọ́n máa gbalẹ̀ wọn ni, torí ẹ̀ ló fi jẹ́ pé láti ìjọ́ tó ti ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀ mo sì ń sọ láti ìgbà tí ìjọba ti ń jẹ́ ìjọba, ààrẹ tó wà bẹ́ẹ̀ gangan ni àwa ń pè ní democracy president tani ní ilẹ̀ Kútù Òjíire, tó dẹ̀ máa bá wa gba ẹ̀tọ́ wa, tí ò ní jẹ́ bí wàhálà, tí ò ní jẹ́ bí nǹkan bí ṣòótọ́ kí ṣòótọ́, ṣàdúrà ṣàmì, tí abẹ́òkúta ọba ní bá wa àbúrò rẹ̀ bá a ṣe fi àgbà méjì ò jẹ àwọn níyàn, tó bá ní bá wa ní bá a sí àgbà ọ̀dọ̀ ẹ̀ sọ yes, ṣòótọ́ kí ṣòótọ́ ni, ìjọba ṣòótọ́ kí ṣòótọ́ ni, tó bá ní pé Ọlọ́run rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ, ìjọba tó wà ń bẹ̀ nìyẹn. Ìjọba bó bá ṣe ṣe ló ṣe máa bẹ̀rù ẹ níbodè, tí ò bá ti ṣòótọ́ èmi náà ní ṣòótọ́ pẹ̀lú ẹ. Ibi tí òótọ́ wá wà ní pé ebi ti wọnú ìkọ́ tá à ń sọ yìí, nǹkan tí àwọn pípọ̀ ìkọ́kọ́ gbé wọlé sí wa lára nìyẹn. Wọ́n mú àwọn bàbá wa, wọ́n febi pa wọ́n, wọ́n fìyà jẹ wọ́n, wọ́n wá ní pé kó sọ nǹkan tí wọ́n yẹ kó sọ, ẹni tí ò bá ti sọ wọ́n pa nípakúpa. Ẹ lọ ka ìtàn, ẹ lọ wá ìtàn, ẹ lọ wá nǹkan tí àwọn babaláwa ṣe wa tí ò da. Èèyàn bá méjì ẹ̀ ń bára yín jà nítorí pé you are educated, nítorí pé you are civilized. Ọ̀ọ̀ni ó recognize Ṣàngó, Ṣàngó náà recognize Ọ̀ọ̀ni. Tẹ́ bá lọ ka ìtàn, bàbá kan náà ló so gbogbo wọn pọ̀. Àwọn kan wà tí wọn ò bá wọn ṣe tó pé Ilé Ifẹ̀ tí ń jẹ́ Ilé Ifẹ̀ kí Oòduà tó dé, àwọn kan náà ti jẹ́ priest. Ọ̀yàn priest máa ń wá ní priest ẹ rí àwọn priest ta ní àwọn ni direct tó ń connect mọ́ àwọn ancestors wa, àwọn ọlọ́mọ kan táwọn ancestors wa fẹ́ gbà, àwọn ọlọ́mọ pé àsìkò báyìí ni kẹ́ bọ Ọbọ̀olúayé, àsìkò báyìí ni kẹ́ bọ Ṣàngó, àsìkò yes na they are priest, but ajé tó wà lórí wọn adé ààrẹ ni. But before that, káwọn priest yẹn náà tó dé, gbogbo àwọn alágbára yẹn náà ti ṣe agbára. Iyèmọ̀já wà, Ọ̀ṣun wà, Ọya wà, Ṣàngó wà, Ògún wà, Ọbàtálá wà, Òrìṣàbèjì wà, Eégún wà, gbogbo ẹ̀ náà la nílẹ̀ Yorùbá, but ẹni tó ṣe àgbà gbogbo wọn òun ni priest. Láìpẹ́ ẹ̀gìrì ẹnìkan ò lè fi ṣàwọ̀ ẹ̀ ṣègbẹ̀dù. Ẹ lọ wo ilé awo sẹ́ẹ̀, ìlú Ògìdìgbò wà ní ilé awo, lówe là ń lò Ògìdìgbò, ọlọ́gbọ́n ló ń jó olùmọ̀ ọmọ ló mọ̀ ọ́. Tí ẹ bá wá fẹ́ mọ̀ ẹ ní àwọn bàbá wo lákọọ́lẹ̀, àwọn bàbá wa ní code, ibi code wọn ní identity wọn. Orúkọ ọmọ nìjánu ọmọ, orúkọ ọmọ nìjánu ọmọ, orúkọ ọmọ nìjánu ọmọ. Nítorí náà wọ́n pè ẹ́ ní Olú. Kí ló ń pè ní Olú? Olú gbọ́dọ̀ máa ṣètítọ́. Wọ́n pè ní Ifá, òun jẹ́ Ifá, pásítọ̀ ní ẹ́, àfáà ní àbí babaláwo àbí kan tó bá wù kó jẹ́, Ifá wà ní orúkọ ẹ̀, awo òtítọ́ ló ṣe. Olú awo òtítọ́ ni, Oṣó awo òtítọ́ ni, Àlùkò ọ̀rọ̀ ìṣọ́ ni. Tí wọ́n bá máa tẹ́jẹ́ pé ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n jẹ́ orúkọ yẹn, àwọn mọ̀lẹ́ tó ń jẹ́ orúkọ yẹn, wọ́n gbé ayé rí, torí pé nígbà tí wọ́n máa dífá, wọ́n máa ní pé nígbà tí kinní kan tó ṣàwo lọ sọ́dọ̀ kinní kan, Ifá lẹ́gbọ́n ní kó ṣe kinní kan ní ṣé ẹ lọ kí n borí kí ẹ lọ máa ẹbí tí ẹ bá máa ẹ lọ read, go and read about Ifá. Yes, ẹ lè manipulate ẹ, but kò wá lè understand Ifá. Má jẹ́ kó máa tú Ifá fún ẹ ní èdè tí ó gbọ́, whether English or another language. Tó bá jẹ́ ọmọ Yorùbá, jẹ́ kí awo tó gbọ́ fá yanranyanran tú Ifá fún ẹ, kó kí Ifá fún ẹ. Ṣé ìgbọ́n máa kí Ifá ni? Tó bá kí Ifá fún ẹ, kí wọ́n kí Ifá fún ẹ tó kí ìjógbe. Ẹlòmíràn wà pé Ifá Ògúndábèje, Ifá olè ni, kò kí ń ṣe Ifá olè. Ọlọ́run, ẹ lọ wá ìtàn ní ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn bá méjèèjì tẹ́ ń jà ẹ ní láti máa jà, ẹ ní láti jà. Wíìgì lẹ̀ ń gbà, oníkálukú a superior nìyí. Àwọn people tó gbé western education wọ àárín wa, àwọn ọlọ́dà àárín wa rú. Ọlọ́run, nǹkan tó dẹ̀ fà á ni pé ògbèfọ̀
ògbìfọ̀ ló fa problem wa translator ẹni tó wá translate èdè àwọn òyìnbó ìfún wa ní Yorùbá tó tú Yorùbá náà a ní èdè tá à ń sọ nǹkan kan ló kó wá pọ̀ tí ẹ bá dé ìlú Ọ̀yọ́ jagunjagun pọ̀ lọ́yọ̀ọ́ tí ẹ bá dé Ilé Ifẹ̀ Ọ̀yọ́ alágbára wà ní Ilé Ifẹ̀ nípa iná ti lọ mò ń bọ̀ mi ò tí ì dé.